ìtàn ìgbésí ayé Basọ̀run Gáà olórí ìgbìmọ̀ Ọ̀yọ́mèsì ní ìlú Ọ̀yọ́ Aláàfin láyé ìgbà kan. Ẹ jẹ́ kí n mú wá fún yín ohun tẹ́ ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ nípa ìtàn ìgbésí ayé bàbá yìí, olóyè Basọ̀run Gáà. Ẹ já lọ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Kò fẹ́ẹ̀ sí ọmọ káàárọ̀ oòjíire tí kò gbọ́ orúkọ Basọ̀run Gáà, nítorí ọdún ní Basọ̀run Gáà kì í ṣe àìmọ̀ fún olóko nílùú Ọ̀yọ́ Aláàfin. Kódà òwe kan wà, tàbí ká sọ pé àṣàyàn ọ̀rọ̀ tó jẹ mọ́ ìwà àti ìṣe Basọ̀run Gáà tí ṣe olórí àwọn Ọ̀yọ́mèsì nígbà ayé rẹ̀ nígbà náà lọ́hùn-ún, èyí tó ní bó láyà kó ṣèkà, tó bá rántí ikú Gáà kó sòótọ́. Èyí tó ṣe àlàyé nípa àwọn ìwà ìkà tí Basọ̀run Gáà tó wù lásìkò tó gbé ilé ayé. Kìkì kú ṣe pé Basọ̀run Gáà kò ní ipa rere tó kó sí ìdàgbàsókè ìlú rẹ̀ tí í ṣe Ọ̀yọ́lé nígbà náà. Ìtàn fi yé wa pé Basọ̀run Gáà ni olórí ìgbìmọ̀ Ọ̀yọ́mèsì, èyí tó dàbí olóòtú ìjọba láyé òde òní. Lẹ́yìn Aláàfin tí í ṣe orí adé ìlú Ọ̀yọ́, Basọ̀run Gáà ló tún kù. Kò sì sí ẹni tó lè sọ pé tí Basọ̀run Gáà báwo lásìkò tó fi wà lórí àpèrè gẹ́gẹ́ bí Basọ̀run nílùú Ọ̀yọ́. Basọ̀run Gáà ni olórí ogun Ọ̀yọ́lé, àti pé ó gbajúmọ̀ dáadáa, ó lóko, ó lókì nílùú Ọ̀yọ́, ó gbajúmọ̀ ní nílùú Ọ̀yọ́lé lásìkò tá à ń sọ yìí. Ní nǹkan bíi òǹkà ẹgbẹ̀rún ọdún mẹ́tàdínlógún sí méjìdínlógún, ìyẹn 17th-18th century. Basọ̀run Gáà ṣe gudugudu méje àti yàyà mẹ́fà láti rí i dájú pé Ọ̀yọ́ ilé àkọ́kọ́ di ìlú ńlá. Basọ̀run Gáà lágbára, bẹ́ẹ̀ ni ó lágbára tó fi jẹ́ pé òkìkí ìlú Ọ̀yọ́lé kàn káàkiri àwọn ìlú agbègbè ní ilẹ̀ Yorùbá, kódà tó fi tayọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Lọ́dún 1750 ni Aláàfin Lábísí yan Gáà gẹ́gẹ́ bí Basọ̀run, olóòtú ìjọba àti olórí ìgbìmọ̀ lọ́balọ́ba ẹlẹ́ni méje fún Aláàfin nílùú Ọ̀yọ́lé, tí agbára sì ń pa Gáà bí ọtí, torí pé ọba Èdùmàrè ó fún Basọ̀run Gáà ní agbára. Ìlú Ọ̀yọ́lé rójú, ó tùbà ó tùṣẹ́ lásìkò tí Basọ̀run Gáà joyè, tí Ọ̀yọ́ sì máa ń gba ìṣàkọ́lẹ̀ láti ọ̀pọ̀ ìlú tó wà lábẹ́ ìlú Ọ̀yọ́lé nígbà náà. Tọmọdé tàgbà nílùú Ọ̀yọ́ ló ń bẹ̀rù ìlú Ọ̀yọ́ nígbà náà, tí wọ́n sì ń bọ̀wọ̀ fún Basọ̀run Gáà torí pé ó ní oògùn abẹnugọ̀ngọ̀. Àṣẹ Basọ̀run Gáà sì múlẹ̀ ní àárín ìlú ju Aláàfin tó jẹ́ orí adé gan lọ, ìyẹn Aláàfin Lábísí, tó sì jẹ́ pé Aláàfin Lábísí yìí náà ló yan Basọ̀run Gáà sípò. Ìtàn sọ pé Basọ̀run Gáà ní ogún púpọ̀. Ìtàn sọ fún wa pé Basọ̀run Gáà ní oògùn, ó lágbára débi yìí pé ó máa ń paráàdà di in tó bá wù ú, bí ẹranko alágbára, ẹkùn, kìnìún, ìgalà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní kété tí Basọ̀run Gáà tó di Basọ̀run nílùú Ọ̀yọ́lé, ló pa méjì nínú àwọn ọ̀rẹ́ ìmùlẹ̀ Aláàfin Lábísí. Ikú àwọn
ọ̀rẹ́ Aláàfin Lábísí tí Baṣọ̀run Gáà pa yìí ó dùn Aláàfin Lábísí, ó dùn wọnú eegun, ó ka lára débi wípé ó gba ẹ̀mí ara rẹ̀ lọ́dún 1750 pé àwọn ọ̀rẹ́ tó ń nífẹ̀ẹ́ sí tí wọ́n jẹ́ kórìkóṣù òun Aláàfin tí ó ní Baṣọ̀run ti pa yìí kí wá lòun ọmọ dúró ṣe ni ló mú kí Aláàfin Lábísí kí ó fi sígbáwò nígbà náà lọ́dún 1750. Aláàfin àwọn bíi ojú ló jẹ Aláàfin lẹ́yìn Lábísí, ṣùgbọ́n níwọ̀n ìgbà tí òun náà ń lò òun náà gba ti Baṣọ̀run Gáà, kò gba ti Baṣọ̀run Gáà láti bí síbẹ̀ hàn tó fi jẹ́ pé ọ̀pọ̀ ọgbà ni wọ́n máa ń ṣe fanfà láàrin ara wọn. Ìtàn jẹ́ ká mọ̀ wípé 140 ọjọ́ ìyẹn 130 days péré ni Aláàfin àwọn bíi ojú lò lórí ìtẹ́ tí Baṣọ̀run Gáà fi yanjú rẹ̀ nígbà náà. Aláàfin Agbólúajé ló jẹ lẹ́yìn tí Aláàfin àwọn bíi ojú tó papòdà. Aláàfin Agbólúajé òun náà lo sáà tiẹ̀, òun náà sì lo dáúlà bí Ọlọ́run ṣe kádàrá, ṣùgbọ́n ìtàn fi yé wa pé Baṣọ̀run Gáà yìí náà ni ó pàpà yanjú Aláàfin Agbólúajé. Kò di mẹ́ta nígbà tí Aláàfin Agbólúajé tí òun náà papòdà, Aláàfin Májẹ̀ógbé òun ló bọ́ sórí àpèrè gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́ nígbà náà. Ìtàn sọ pé ọdún kan péré ni Aláàfin Májẹ̀ógbé ni ló lò lórí ìtẹ́ gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́ nígbà náà kí Baṣọ̀run Gáà kó tó rán sí ọ̀run àrèmábọ̀ nígbà náà. Ìtàn tó rọ̀ mọ́ Aláàfin Májẹ̀ógbé yìí gan ìtàn ní lọ́tọ̀. Ìṣẹ̀lẹ̀ ikú Májẹ̀ógbé ó tó odidi ìtàn lọ́tọ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá sì ń tẹ̀lé wa lórí ìkànnì yìí, ó ti mú wá fún yín bí nǹkan bí oṣù 2-3 sẹ́yìn lórí ìkànnì wa. Lẹ́yìn tí Aláàfin Májẹ̀ógbé tí òun náà kúrò lórí ìtẹ́ tí Baṣọ̀run Gáà tó gbẹ̀mí Aláàfin Májẹ̀ógbé, nígbà tó di ọdún 1774 ni Aláàfin Abíọ́dún gorí ìtẹ́ tí Aláàfin Abíọ́dún tó sì ń wá gbogbo ọ̀nà bí ó sì rẹ́yìn Baṣọ̀run Gáà. Ṣé Aláàfin Abíọ́dún wá rẹ́yìn Baṣọ̀run Gáà? Tó bá rẹ́yìn rẹ̀, bó ló ṣe rẹ́yìn rẹ̀? Ẹ máa bá wa ká lọ. Nígbà tí Aláàfin Abíọ́dún tó gorí ìtẹ́, Baṣọ̀run Gáà kò jẹ́ kí Aláàfin Abíọ́dún kó rójú ráàyè ṣèjọba dáadáa, ṣùgbọ́n Aláàfin Abíọ́dún gbogbo ọ̀nà tí ó fi rẹ́yìn Baṣọ̀run Gáà ló wà lẹ́mìí rẹ̀. Nígbà tó yá tí Baṣọ̀run Gáà tó náà ti ń wá gbogbo ọ̀nà bí ó ṣe rẹ́yìn Aláàfin Abíọ́dún tí ò tètè rí Aláàfin Abíọ́dún mú, ni Baṣọ̀run Gáà bá pa ọ̀kan nínú àwọn ọmọbìnrin Aláàfin Abíọ́dún torúkọ rẹ̀ ń jẹ́ Àgbọ̀nrín. Àwíjàre Baṣọ̀run Gáà tó fi pa ọmọbìnrin Aláàfin Abíọ́dún torúkọ rẹ̀ ń jẹ́ Àgbọ̀nrín ni pé orúkọ ọmọbìnrin yìí ọjọ́ ti ẹranko gbó. Ọ̀rọ̀ náà dùn Abíọ́dún, ìyẹn Aláàfin Abíọ́dún, tó bẹ́ẹ̀ tó sì béèrè fún àtìlẹ́yìn Oníkòyí àti ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà náà. Ṣẹ́ẹ̀sì mọ̀ wípé tá a bá ń sọ nípa àwọn jagunjagun alágbára nílẹ̀ Yorùbá nígbà náà, a lè yọwọ́
Oníkòyí kú o àti Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣùgbọ́n ẹni tó jẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà náà ó ní Ọ̀yálábí. Ẹ̀gbọ́n mi, Ààrẹ Ọ̀yálábí ni Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà ayé Aláàfin Abíọ́dún. Aláàfin Abíọ́dún pe Oníkòyí, ó sì pe Ààrẹ Ọ̀nà Kakanfò pé ẹ gbà mí, ẹ má jẹ́ ìlú Ọ̀yọ́ tú mọ́ mi lórí, ẹ má jẹ́ Basọ̀run Gáà ó bà ìlú Ọ̀yọ́ jẹ́ mọ́ mi lórí, bó láṣẹ ṣe bó láṣẹ rẹ́yìn Basọ̀run Gáà. Àwọn Oníkòyí àti Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀yálábí wọ́n bá ṣe àtìlẹ́yìn fún Aláàfin Abíọ́dún kí wọ́n lè tètè rẹ́yìn Basọ̀run Gáà. Ẹ̀yìn kọ́ yìí, Aláàfin Abíọ́dún ó kọ́kọ́ yọ ìbẹ̀rù Gáà kúrò lọ́kàn àwọn aráàlú, tó sì jẹ́ kí ìbínú rẹ̀ máa ru jáde ní inú wọn títí tí Basọ̀run Gáà fi rọ lápá tó fi rọ lẹ́sẹ̀. Lọ́dún 1774 yìí kan náà, ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn Ọ̀yọ́lé wọ́n ya bo agboolé Basọ̀run Gáà tí wọ́n sì wọ́ lọ sí ojúde ọjà Akẹ̀sán nílùú Ọ̀yọ́. Wọ́n sì wọ́n dáná sun Basọ̀run Gáà nígbà tí wọ́n ti rí ìdí agbára Basọ̀run Gáà. Ẹ̀yìn kọ́ yìí, bí Aláàfin Abíọ́dún ó ṣe rẹ́yìn Basọ̀run Gáà rèé o nílùú Ọ̀yọ́ Aláàfin. Ṣẹ́rí wípé kò sẹ́ni tọ́lọ́run ò lè mú, kí gbogbo alágbára ayé kan máa rántí pé ọba Elédùmarè kò tí ì dá ẹni tí ò lè mú, kálágbára ayé kó máa sọ agbára lò, kí onípò ayé kó má sì pò lò, torí pé ọba ayé ò rí ọ, tọ̀run wọ̀ ọ́. Ibi a ti dúró rèé nípa ìtàn Basọ̀run Gáà, ìgbẹ̀yìn ìgbésí ayé Basọ̀run Gáà òun láti mú wá fún yín yìí o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì yìí. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára dẹ́dà. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 blood tonic, èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú
tí a ní oògùn rẹ̀ egbògi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀ gbọ́ mi ìjẹ́ wọn tiẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid èyí tá a mọ̀ sí oyún ìju ikùn rẹ̀ bẹ́ẹ̀ lù yìí wọ́n á máa rò bóyá máa tó bí ni kò ní bí ogunlọ́gọ̀ èèyàn lọ́jà ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀ àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. iléeṣẹ́ wa S2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn àtẹ̀ka wa tó wà ní Asurat Royal Plaza Asunlẹ̀ Ìbàdàn ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́ 079 0153 tàbí 0806 4000 204 diaspora number wa +353 89 49 82 845. S2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.